tán ògo ni fọ́lọ́run ọba lókè ọ̀run olúwa ṣèbàrẹ̀ o nítorí pé a lọ níjẹ̀jọ ẹ sì tún sọ wa a tún padà lọ́sẹ̀ yìí ògo ìní forúkọ rẹ̀ onílọ́jọ́ kìíní nínú oṣù kọkànlá nínú ọdún tá a wà yìí èyàn ọdún 2023 ọlọ́run ọba kò ní ṣe léè láṣemọ̀ fún aláṣẹ Èdùmàrè àkànṣe ètò ní eléyìí èyí tó jẹ́ ti bàbá wa Ifágbémilékè èèyàn Aduro kogun Ifá ó sọdún tẹrú tọmọ gbogbo wọn náà ni wọ́n wò tó sì jẹ́ pé wọ́n gbádùn ẹ̀ gbogbo wọn wọ́n wá tó jẹ́ pé wọ́n jẹ wọ́n mu àwọn tí ò rí jẹ àwọn tí ò rí mu gbogbo wọn wọ́n jẹ wọ́n mọ̀ sọpẹ́ wọ́n ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ń ṣe nílẹ̀ yìí bá ṣe ń ṣe lótú ìfẹ́ tí ń sì ń ju wọn ṣe nítorí pé ètò wa tẹ̀ ń gbọ́ yìí ètò alárinrin ni èyí tí a mọ̀ sí ìdálù níṣèlú tí ìṣẹ̀ṣe àti àṣà tí ń bẹ lábẹ́ rẹ̀ láti òkè lọ́hùn wọn ò fi hàn wá báyẹyẹ yìí bó ti ṣe lọ kó tó máa sọ yìí pé kó tó di pé a máa sọ àwọn tó jẹ́ pé wọ́n wà níbi ayẹyẹ yìí. ìyá sì fà fún ọmọ ẹlẹ́wìí jíire kan ṣoṣo ní à ń pè ìgbà rẹ ni kò máa jẹ́ wọn. ẹ jẹ́ ká dùn àwọn ọgbà. Ajala, oh my God, bó ti ṣe rí nu bóyá tó bá ṣe é ṣe àwọn ọ̀gá wa lókè lọ́hùn ó tún bá wa wá kàn sí náà tó jẹ́ pé ó dà bẹ́ẹ̀ rẹ̀ ní ṣókí ṣàmì pé ṣókí lọ bí oge bí ó ṣe lọ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ló ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n bọ ifá bàbá wọn ní ilé mọ̀lẹ́bí wọ́n sì bọ́ nílé títí wọn náà tó jẹ́ ní òkè ọmọsìn àwọn àgbààgbà èèyàn ni wọ́n kalẹ̀ síbẹ̀ àwọn lọ́balọ́ba àwọn ọ̀tọ̀kùlú àwọn onímọ́tò àwọn ọlọ́kadà náà ò gbẹ̀yìn bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo wa náà la wà ń bẹ̀ tó jẹ́ pé a rí n tó ń ṣẹlẹ̀ ọdún yìí ó dùn tó jẹ́ pé a lè sọ pé tán bákan àmọ́ bí wọ́n ṣe ń ṣe lọ́dọọdún òun náà lè lè ṣẹ̀sìmọ̀ pé téèyàn bá ń ṣe lọ́dọọdún ọdún ni ọ̀pọ̀lọpọ̀ ètùtù ni wọ́n ṣe tí wọ́n sì jẹ́ pé bóyá wọ́n bọ fá kì í ṣe bóyá wọ́n bọ fá wọ́n bògún wọ́n bọ Ṣàngó wọ́n bọ Ọ̀ṣun àtoríṣiríṣi nǹkan ni wọ́n bọ tó jẹ́ pé gbogbo ẹ̀ ó sì tùbà ó tùṣẹ́ ẹni tí ò lè rìn oníkan gbòǹdébẹ̀ lọ́jọ́ náà wọ́n ná owó débi pé tán ògo ni fọlọ́run ọba bóyá látòkè lọ́hùn bóyá ká tún rí bí ó ti ṣe lọ ká tún rí lẹ́ẹ̀kan sí i kó tó di pé a mọ̀ tàtà pínṣẹ̀ kúrò lórí ètò yìí nítorí pé àròjọ mùsùlùkùn àsìkò kéré yìí là ń fi sọ fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé oníṣẹ̀ṣe àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba kẹwàá aṣọ onígbọ̀wọ́ ètò yìí kó fi lè jẹ́ pé àsìkò yìí yóò pọ̀ dáadáa tá a fi lè máa gbádùn ara wa ọ̀gá wa lókè lọ́hùn ẹ jẹ́ káwọn ará ilé kí wọ́n tún gbádùn rẹ̀ lẹ́ẹ̀kan sí kí wọ́n lè rí bí gbọ́ngbọ́n bó ṣe kàn sí ẹ ṣeun tọ́ wọ́n ní ká mọ̀ ń sọ́nà wọ́n sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ mo nígbàgbọ́ yìí pé ẹ̀ ń gbádùn wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n sọ wípé Nigerian television yìí ti ń ṣe ti Ògbómọ̀ṣọ́ wípé bóyá kò ṣiṣẹ́ mọ́ ń ṣiṣẹ́ o ẹ̀ má jẹ́ kẹ́nìkan kó kúrò kò fi tàn yín jẹ ń ṣiṣẹ́ ẹ wá ṣe agbátẹrù ètò yìí kó bá fi lè làmì kó la káàkiri gbogbo àgbáyé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ rí wa wò lórí Facebook live NTA Ògbómọ̀ṣọ́ yín ní kẹ́ ẹ tẹ̀ àbí kó jẹ́ pé kẹ́ ẹ lọ sí StarTime
tẹ́ ẹ bá ti tẹ channel 103 Ògbómọ̀ṣọ́ iná lẹ́ẹ̀rí níbẹ̀ gedegbe. Àbí tó bá jẹ́ pé ẹ̀yin tí ó bá ṣe jẹ́ pé lórí YouTube ni, ẹ lọ sórí YouTube kẹtẹ IDALU níṣèlú àbí kẹtẹ Funso Areo. Bí àárín bó ti ṣe jẹ́ òní yìí, ẹ jẹ́ ká darapọ̀ ètò yìí, ètò ọdún Ifá wọn ó lárinrin ó sì dùn nítorí pé kódà ẹlòmíì iye tó mú kúrò ńbẹ̀ ń gbọ́dọ̀ máa sọ ni nítorí pé ó sojú mi kòró tí mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹran ló sọnù, ajá, màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbò òun náà gbẹ̀yìn bẹ́ẹ̀ o. Kì í sì ṣe pé nílé títí wọn nìkan ni wọ́n ti gbé ṣe, wọ́n kọ́kọ́ ṣe lójúbọ bàbá wọn nítorí pé bàbá wọn náà aláwo ni ló jẹ́. Wọ́n kọ́kọ́ ṣe níbẹ̀, nígbà wọ́n ṣe tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá darí sílé títí wọn lókè ọmọsìn nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá yé gbogbo wa níbikíbi tẹ́ ẹ̀ máa ti ń gbé ń wò wá lágbàáyé. Mo kí gbogbo àwọn tó jẹ́ pé tí wọ́n wá. Bàbá èèyàn kábíyèsí oníwà àtẹ àwọn náà ò gbẹ́yìn. Àjẹmúlégbóná gbogbo wọn ni wọ́n wá. Ọ̀rẹ́ mi kan ṣe ń bẹ tó jẹ́ pé fìlà rẹ̀ bíi ti tèmi báyìí náà ni eyín ejò là ń pè é, Ọláwùyí nù. Òun náà kò gbẹ́yìn. Àtoríṣiríṣi àwọn ìyá lájẹ́, ìyá lọ́jà, gbogbo wọn pátá ni wọ́n wá tó jẹ́ pé ayẹyẹ yìí tí gbọ́ngbọ́n sì kàn sí. Pẹ̀lú ògo Ọlọ́run bó bá ṣàṣì jẹ́ á tún máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí pé nígbà tá a bá ju eléyìí sórí ẹ̀rọ agbágbé odidi rẹ̀ bó ṣe lọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wò ẹ rí wò ní Facebook, bẹ́ẹ̀ sì ni ẹ rí wò ní YouTube live. Èyí tí ẹ fi wá ni pé Funso Areo àbí kẹtẹ IDALU níṣèlú ìbẹ̀lẹ̀ ti rí. Ní ti orí Facebook ẹ padà rí lórí NTA Ògbómọ̀ṣọ́ live ilẹ̀ ti gbé rí wò. Tó a ní rí jù báyìí lọ nítorí pé àrí ọjọ́ mùsùlùkùn kí gbogbo nǹkan kó sì bá a lè dùn là ń fi ń pè yín. Ẹ pè wá kábà yín ká ayẹyẹ yín kó sì jẹ́ pé kí gbogbo àgbáyé kí wọ́n rí pátápátá níbikíbi lágbàáyé ìnìkan tí ń gbé ń wò wá. Àwọn tó jẹ́ pa ti ṣe títí wọn wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wa, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè Aláwòrábí wípé àwọn ọmọ ìpè bí kinní iṣẹ́ rí ẹlòmíì iṣẹ́ ní pé òun ò mọ̀ bóyá NTA Ògbómọ̀ṣọ́ ń ṣiṣẹ́. NTA Ògbómọ̀ṣọ́ ń ṣiṣẹ́ o, NTA ò tí ì kú, àlàáfíà la wà, ààyè la sì wà, èyí ò tí ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ kàn sí wa, bóyá kẹ́ ẹ pè mí sórí 08033804782 àbí kẹ́ ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n èyí tí yóò rọrùn fún yín ẹ pè mí sórí 08033804782 lórí ètò IDALU níṣèlú. Ètò yìí ó wà fún lọ́balọ́ba, ó wà fáwọn òjòyè, ó wà fún àwọn oníṣẹ̀ṣe, ó wà bóyá fún Kristẹni àti Mùsùlùmí tó fi jẹ́ pé gbogbo wa á fi jọ rí gbogbo bí tí ń ṣe ń lọ. IDALU níṣèlú kò pín síbì kan nítorí pé ìlú tí òfin ò sí ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ. Ìlú tí òfin bá sì wà ṣe ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà. Kí ni wọ́n fi ń dàlú kan? Kí ni ìṣẹ̀ṣe wọn ń bẹ? Kí ló yẹ kí wọ́n ṣe? Tó fi jẹ́ pé kò yọ ìdílé kankan sílẹ̀ débi pé àwọn ìdílé wa, àwọn ìdílé kan bẹ tó ṣe jẹ́ wípé tán bá bímọ àsán làwọn máa jẹ́ ń tiwọn. Á gbéyẹ̀wò tá fi wò kí ni èrèdí rẹ̀ tí wọn ò fi gbọ́dọ̀ jẹ́. Tán bá sì jẹ́ kí ni tí ó jẹ́ ìṣòro ayé wọn. Bí àárín bó ti ṣe jẹ́ ó nìyẹn. Tó bá jẹ́ pé ó ṣe é ṣe látòkè lọ́hùn láti ọ̀dọ̀ àwọn ọ̀gá wa, wọ́n tún lè bá wa gbé sí lẹ́ẹ̀kan sí kẹrí ètò ayẹyẹ Aduro kogun fa èèyàn ti GBEMILEKE lẹ́ẹ̀kan sí kó tó di pé a mọ̀ tàtà pínṣẹ̀ kí gbogbo yín kẹ́ ẹ lè bá a mọ̀ pé NTA Ògbómọ̀ṣọ́ ń ṣe bẹ̀bẹ̀
ó yá látòkè lọ́hùn. Ogun ní ẹsẹ̀ bá fún ọmọ ẹlẹ́wì jí eré kan ṣoṣo ní à ń pè ìgbà rẹ̀ ni kò máa jẹ́ wọn. ẹ jẹ́ ká dùn àwọn ọgbà. ọmọ ní dọ́là rẹ̀ yẹnu làbà lọ́làbà òye lọ́làbà òye Bágbémilékè ọmọ ní dọ́là rẹ̀ yẹnu làbà. Bágbémilékè ní ọmọ Àjàlá ọmọ mi là àgbẹ̀ o Àjàlá ọmọ ní dọ́là rẹ̀ yẹnu làbà lọ́làbà òye Àjàlá. Ogun ní ẹsẹ̀ bá fún ọmọ ẹlẹ́wì jí eré kan ṣoṣo ní à ń pè ìgbà rẹ̀ ni kò máa jẹ́ wọn. ẹ jẹ́ ká dùn àwọn ọgbà. tẹ́ bá rí bó ṣe ń lọ níbí ẹ rí i pé Ifágbémilékè òun ló dúró òun pẹ̀lú aya rẹ̀ Alájà. Ifákóredé náà lọmọ kékeré tẹ̀ ń wò láàrin Ifá ọ̀lànà níbi tó jẹ́ pé wọ́n ti ń náwó tí wọ́n sì ń ṣe ayẹyẹ. Ragamuffin èèyàn Alhaji Ragamuffin oníkàlù sí gbogbo wọn bàdí. Bàbá tẹ̀ ń wo fìlà rẹ̀ tó ṣe sóńsó eyín ejò ní apá ọ̀tún Ifágbémilékè ni nítorí pé gbogbo ẹ̀ ó dùn gbọ́ngbọ́n sì kàn sí i. Adúpẹ́ Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní ṣe lè láṣẹ mọ́ fún wa láṣẹ Èdùmàrè. Ifákóredé lẹ̀ ń wojú rẹ̀ lọ́ọ̀kan. Bàbá Ifágbèmí èèyàn Aduro kogun fa òun lè rí tí ń jó tó wọ funfun nẹ́nẹ́ pẹ̀lú aya rẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ pé wọ́n ti ibi tí wọ́n ti ojúbọ tí wọ́n ti sọjúbọ tí wọ́n ti ṣe tán. tó yóò rọrùn láṣẹ Èdùmàrè Ọlọ́run ọba kò ní ṣe lè láṣẹ mọ́ fún ẹ Ifágbémilékè àwa náà táwa náà wá kò ní ṣe lè ní àwa mọ́ fún wa láṣẹ Èdùmàrè pẹ̀lú ògo Ọlọ́run á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ètò míì tuntun lẹ́lẹ́ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ gbogbo yín NTA Ògbómọ̀ṣọ́ kò kú o ààyè la wà a sì wà ní digbí gbogbo ẹ̀yin tó yẹ ká kàn sí á kàn sí yín tá a bá sì kàn sí yín ẹ dá wa lóhùn tẹ́ bá fẹ́ ṣe àwọn ìwádìí kan ìyáàfin wa ń bẹ ń bí àbí kẹ́ wá sílé iṣẹ́ wa níbí ìyáàfin Ìdòwú wọn ń bẹ ń bí tó fi jẹ́ pé ẹ kàn sí wọn láti fi lè mọ bó ń ṣe ń lọ àbí gbogbo àwọn òṣìṣẹ́ wa kankan èyún àfà Ibrahim gbogbo wọn náà wà ẹ sì lè kàn sí tí ó di wa tó jẹ́ pé àwọn ní Kúnlé ìlú mọ̀ká ni ẹsẹ̀ rẹ̀ kálù dáadáa kẹ́ ẹ béèrè pé ṣé lóòótọ́ ni àbí rọ́ ẹnjìnà Raphael àwọn náà ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ olórí gbogbo ètò tó ń lọ èyún ọ̀gá wa Arúlógún ẹ lè kàn sí gbogbo wọn láti wò pé ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kó bá lè dá kí gbọ́ngbọ́n ó lè kàn sí i tó jẹ́ pé ibi tẹ́ ẹ bá ti ní àwà ẹ pè mí lórí ètò yìí sórí 08033804782 Funso ọmọ bàbá tí ń jàre olórúkọ tèmi ń jẹ́ Ìjẹ̀ní Àgbé ọmọ ọba yamu mo ní wọn ò ní sàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn mi torí ẹni tí ò fẹ́ràn mi àlòrán ẹja kò làpò lẹ́kọ̀ọ́ ẹ kò kọlà lágbára lọ́sẹ̀ tó ń bọ̀ a sì tún pàdé lẹ́ẹ̀kan sí 08033804782 ìpàdé wa ó di wọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Bágbémilékè ọmọ ní wọlá rẹ̀ Bágbémilékè ní ọmọ Àjàlá ọmọ mi là àgbẹ̀ o Àjàlá ọmọ ní wọlá rẹ̀.